oríire ńlá rèé o Tani Olohun ti gba àwọ́ọ̀dù tuntun bàbá Ifayemi Elebuibon náà fún Tani Olohun ní àwọ́ọ̀dù tó wá láti ọ̀dọ̀ àwọn Traditional Religion Worshippers Association tó ń pè ní TRASO ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí gbogbo akitiyan àti ìgbóhùnsáfẹ́fẹ́ Tani Olohun lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àti ẹ̀sìn ìbílẹ̀. Wọ́n fún Tani Olohun ní àwọ́ọ̀dù yìí gẹ́gẹ́ bí òṣùpá irúnmọlẹ̀. Ìràwọ̀ Tani Olohun tiẹ̀ tún wá ń tàn sí ni o lẹ́yìn gbogbo àdojúkọ tó ní. Bàbá Elebuibon gbà á níyànjú lórí gbogbo àwọn ìgbésẹ̀ tó yẹ kó máa gbé kó tó gbóhùn sáfẹ́fẹ́ àti gbogbo èyí tó sì tún máa gbé lẹ́yìn ìgbà tó ti gba àwọ́ọ̀dù yìí tán, lẹ́yìn ìgbà tó bá ti lọ relax tó bá ṣetán àti padà sórí afẹ́fẹ́. Bàbá Elebuibon wá sọ àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn tó kù, lórí Christian àti Mùsùlùmí àti gbogbo bí wọ́n ṣe ń tako ìṣẹ̀ṣe àti ẹ̀sìn ìbílẹ̀. Àfi kẹ́ ẹ gbọ́ fúnra yín o, kẹ́ ẹ gbọ́ ohun gbogbo tí wọ́n sọ. Tani Olohun mà kú oríire o pé gbogbo ìyà tó jẹ látìmọ́lé ẹ̀mí ò bọ́ sí. Bàbá yìí náà sọ bẹ́ẹ̀ pé kó tiẹ̀ máa dúpẹ́ àwọn míì lọ bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé wọn ò padà láàyè nítorí pé èrò àwọn míì ni pé kó tiẹ̀ má padà wá rárá. Kódà ṣe ló jáde tó tún wá ń gbare lọ́tún lósì. Ẹja gbóhun tí bàbá Elebuibon sọ. Welcome to Digi Nigeria. Remember to like, share and follow us. Lára ohun tó yẹ ká kọ́ lára bàbá Elebuibon yìí ni pé bàbá yìí tẹ́ ẹ bá wo gbogbo àwọn ìdáhùn wọn, ìfọ̀rọ̀wérọ̀ wọn, ẹ ṣàkíyèsí pé wọ́n ní ìdánilójú nínú ìṣẹ̀ṣe àti ẹ̀sìn ìbílẹ̀ tí wọ́n ń sìn tó jẹ́ fi jẹ́ pé ó dá wọn lójú. Wọ́n tún mọ̀ dáadáa débi pé ẹlẹ́sìn míì tí ò bá dángájá kódà gan á ti wọnú ẹ̀sìn ìbílẹ̀ wọn kó tó realize ibi tó ń wà. Bàbá yìí gba Tani Olohun nímọ̀ràn. Mo fẹ́ kẹ́ gbọ́ ohun tí wọ́n sọ. Àwọn àgbáríjọ Traditional Religion Worshippers Association tó ń pè ní TRASO ti ìpínlẹ̀ Ọ̀ṣun, wọ́n ní kí a fi ìwé ẹ̀rí a fi fún Adégbọlá Tani Olohun láti fi mọ rírì àwọn ìgbélékè àti ipa takuntakun tó ti ń kó nípa gbígbóhùn sáfẹ́fẹ́ lórí ẹ̀sìn ìbílẹ̀ àti ti ẹ̀sìn àwọn àtọ̀húnrìnwá. Wọ́n ní kí a fi ìwé ẹ̀rí a fi fún un. Gbogbo nǹkan tá a bá ti máa ṣe ẹ jẹ́ ká máa wádìí rẹ̀ dáadáa. Tẹ́nìkan bá sọ̀rọ̀ kan tó gbọ́ pé ẹnìkan ń sọ, tíwọ náà bá sọ, wádìí tẹ́ni ń sọ kó tó di pé ọ dà sí. Tó bá pẹ́ nígbà tí ẹnìkan ti wí báyìí àwọn ṣe kíní irú nǹkan tí máa dá lẹ́nu. Ẹ wo bí ìyá Ọ̀ṣun ṣe dójú tira rẹ̀. Ìyá Ọ̀ṣun Kwara tó ní tó ń sọ pé òun kúrọ́ ni. Báwo ló ṣe lè purọ́? Ó ní òun purọ́, wọ́n purọ́. Kẹ́hìn pé wọn ò ṣe ọ̀lẹ ò ṣe é gbẹ̀ǹjà. Nítọ́ sọ ni wọ́n gùn lé pé tó wí báyìí tó sì wà nírọ́ ni nígbà tí ò lè defend ẹ̀. Mo sì dábọ̀ kínní nígbà tí gbogbo nǹkan bá rí báyìí. Wọ́n ní àgbà kì í wà lọ́jà orí ọmọ tuntun wọ́, àti wípé bí ọmọdé bá ń kégi àgbà ní máa wo ibi tí ó wò sí. Gbogbo ibi tí nǹkan ń lọ èmi máa. Òun náà ni bàbá Elebuibon sọ níbẹ̀ yẹn. Wọ́n gba Tani Olohun nímọ̀ràn lórí àgbékalẹ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀ pé kó má kàn máa dédé dá sí àwọn ọ̀rọ̀ kan láì ṣe pé ó ti gbọ́ lẹ́nu àwọn pátì méjèèjì tó bá wà involved. Àti gbóhùn sáfẹ́fẹ́ ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí èèyàn dẹ̀ gbọ́dọ̀ wù ní òun dùn. Ẹ gbọ́ ohun tí bàbá yìí sọ
lórí nígbà tí gbogbo ẹ̀ àwọn bá ẹ̀sìn lọ tó ń òkè tó tako bá lọ mú ìṣẹ̀ṣe ìbílẹ̀. Kódà gan bàbá yìí láti sọ̀rọ̀ máa lórí lo àwọn herbs ìwádìí, táwọn náà ní pé wọ́n ní àwọn Islamic òdùfá tó herbs fẹsẹ̀ múlẹ̀ tó àti relevant bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nǹkan tẹ́ Ẹ bá jábọ̀. fẹ́ nínú òdùfá báyìí níbi báyìí. Èmi ní àwọn archive fún nǹkan, kò sí nǹkan tó lè bá bàbá ẹ dákun, àwọn professor wọn máa ń pè ẹ dákun fáwọn lọ sọ nípa kíní báyìí tí ń sọ fún ọ pé eléyìí báyìí tó wí báyìí ni àwọn tí ò súnmọ́ wa wọ́n ń jẹ àǹfààní rẹ̀ ní tí ò ní dispute tẹ́nìkan ò ní lè pe ààrin kíní kan àǹfààní kan dáfá rúbọ bí tí mò ń lọ yìí o tí mo bá bọ̀ lọ ó ti pọ̀ tó ọ̀ dáfá ó rúbọ gbogbo tẹ́ bá tún ẹ̀ máa ṣe lájò kó o ṣe lè sẹ́nu àwọn tá à ń wí gbogbo fa àwọn gbogbo wọn ọmọ babaláwo ọmọ olóòṣà ni ẹ gbogbo àwọn ará Ìlọrin yẹn àfáà kìnnìkan gbogbo tí wọn gbẹ́kẹ̀lé tí wọn ń ṣe kíní sí nǹkan tí ń bẹ lọ́wọ́ àwọn bàbá wa náà ni. tẹ́ ẹ bá ka bíbélì láti Genesis dé Revelation ẹ lè rí nǹkan tí wọn sọ pé ẹ mú kíní báyìí ẹ mú báyìí torí bá fọyàn ẹ mú yìí báyìí tí bá ṣe báyìí tínú bá ń rùn yàn. Wọ́n gbé bíbélì ìtànú bíbélì wọn kọ́ ọbẹ̀ ṣàgìlítì tó ṣẹlẹ̀ ní gbogbo àyíká wọn bẹ́ẹ̀ náà ní kúrá. Àwọn Arabic náà ní egbòogi tí wọ́n ń lò ṣùgbọ́n wọn ò fi inú bẹ̀ fún wọn. Iná fi ń lo nǹkan ti bàbá wọn táwọn kan tún ta kò ní ìsìn pé ìsìláàmù ní á lòògùn ìsìláàmù ní á wẹsẹ̀. Wọ́n ní nǹkan tí wọ́n fi ṣèwò yàtọ̀ sí pé à ń kírun à ń ṣe wọ́n ó wà herb Islamic herb ó wà ṣùgbọ́n wọn ò kọ́ wọn nǹkan tí bàbá wọn tí wọ́n mọ̀ ni wọ́n wá ń lò pọ̀ mọ́ irun tí wọ́n kí àwọn kan tún ta kò ní ìsìnkú ẹ bá ti ẹbọ ló ṣẹbọ ni ó ti lọ́ṣẹ́ ó ti wẹṣẹ́ ó ti dàṣẹ́ ó ti gbẹ́rẹ́ ó ti tako ètò Ọlọ́run dá fáwọn làwa ń ṣe ká sí gbẹ́rẹ́ ká wẹṣẹ́ ká jàsí bí wọ́n ti Ọlọ́run ti ní a máa ṣe nù ṣùgbọ́n àìfi inú Kùránì fún wọn kí ẹ sì rí pé nǹkan bàbá àwọn ó wúlò ní ẹ fi ń ṣe náà wọ́n tún ta kura wọn ẹ̀rí báwọn míì ní sátìmọ̀ kírun náà ni àwọn míì sì pé kò sí tó ní ọmọ wẹ̀ṣẹ̀ o lára àwọn afá àwọn náà ní pé kò sí tó ní ọmọ jàsí jẹun. pé ní kété tí Tani Olohun jáde kúrò nínú gbogbo ọ̀rọ̀ kéèsì tó ṣẹlẹ̀ sí tí àáfà Alágbàjé àti àwọn petitioners tó kù lẹ́yìn ìgbà tí gbogbo ọ̀rọ̀ yẹn tí ó jáde kúrò bẹ́ẹ̀ náà ló gba jíìpù tuntun láti foundation kan tó jẹ́ pé àwọn náà ń ṣe ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbílẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní báyìí náà ló tún ti gba àwọ́ọ̀dù tuntun báyìí o. Kí lè ròyìn nípa ìrìn àjò Tani Olohun pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí yìí, àwọn àdójúkọ tó ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.